ilé máa tún gbẹnu tó máa tún lẹ́tí kẹ́kẹ́ ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ nǹkan tí ìkan nínú àwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ìyẹn Chief Onifade tí wọ́n tún sọ nínú fọ́nrán yìí nípa Taye Currency o wọ́n ní bí Taye Currency fẹ́ bókọ̀ wọ́n ní ọmọ ni ó sì máa jẹ́ sí Pasuma lọ́jọ́kọjọ́ wọ́n ní nítorí bó ṣe ti ń jẹ́ ọmọ sí Paso ó ti ń wọ̀ọ̀kì fún lásìgbà tó ti bẹ̀rẹ̀ Lagbole Fuji kí ló dé tó fẹ́ fi máa ṣe ìgbéraga sẹ́ni tí ó bá níwájú wọ́n ní àti pàápàá nítorí Alhaji Wasiu Alabi Pasuma ní ọ̀pọ̀ àwọn táwọn jẹ́ olólùfẹ́ Paso táwọn sì tún fẹ́ràn Currency làwọn ṣe máa ń pè láti wá ṣeré lóde kódà torí ti Paso làwọn ṣe máa ń gbéṣẹ́ èrè Fuji fún Taye Currency ọ̀rọ̀ ìdójú ẹ̀ ó padà dójú ẹ̀ Lagbole Fuji láàrin Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma Chief Onifade wọ́n sọ̀rọ̀ tó pọ̀ nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ Pasuma àti Taye Currency lórí gbogbo rògbòdìyàn àti controversy tó ń lọ Lagbole Fuji láàrin àwọn méjèèjì ẹ tún jẹ́ ká àjíjọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìṣe comment ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow DIGINAIJA online TV lórí Facebook ẹ máa rí link tó máa gbé yín lórí Facebook page wa ní comment section fídíò yìí ẹ máa bá mi like kẹ̀dẹ̀ máa bá mi share fídíò kó máa lọ orí ayélujára káàkiri ó yá ẹ jẹ́ àjíjọ gbọ́n tí Chief Onifade tí wọ́n tún ṣe lálàyé lórí ọ̀rọ̀ Taye Currency àti Alhaji Wasiu Alabi Pasuma. To tell you the truth, me personally, let me use myself, me Taye Currency. Me Taye Currency from anywhere. But from true blessing to learn from Paso, Taye Currency now, but honorable to not tap from it, I believe in Taye Currency. But just because we Taye Currency back from Pasuma, mo lè sọ wípé 99.9% ìfàsí Paso wọ́n bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ Taye Currency àti bẹ̀rẹ̀ sí ń gbọ́ pé òde tí Paso wà òde tábàdé pé òde yìí pé tí Paso ní wà available bóyá ọmọ iná máa wà available títí dé ní ṣe ń gbọ́rọ̀ tí Paso bá ṣe máa àdírẹ́sì mi tó ṣe máa wò pé Onífádé bàbá wa ní akáwọ́ sókè ṣé mo lè bí Paso lọ́wọ́ ni Taye Currency bá wá ń pe ọ̀gá ńlá ní bàbẹ́ if that ọ̀gá bàbá tó ń pè yẹn tó bá ń wọ́ọ̀kì fún ẹ wáyé tó ti máa lọ try nǹkan tó try èdè láti pé kó wọ́ọ̀kì fún ẹ to me mi mọ wọn wo ló lè fún ní advice o láti sọ wípé èmi náà ti kọ́lé ẹ̀yin náà ti kọ́lé ẹ̀yin náà àwọn tẹ́ mọ̀ àwa náà mọ̀ wọn kan àwọn èèyàn kan ní pé everybody ló máa rí body language yẹn láti bóyá Paso ló ń bá wí. I tried calling his number but I'm sure it was not available láti fún ní brotherly advice bí ọmọ ìyá má ṣe pé tètè padà kúrò ní tó ń lọ yẹn. àwọn olólùfẹ́ Paso wọ́n nífẹ̀ẹ́ gan kúrò ń bẹ́ẹ̀ àwa tí Paso ń pè ní bàbá Paso tó bá fẹ́ àdírẹ́sì olórí ọmọọba Akilẹ̀ níjẹ̀bú Òde K1 dọ́là ọ̀sẹ̀ kí ni Paso máa ń pè kí ló máa ń pè K1 bàbá ló máa ń pè kí ni K1 ń pè bàbá wa Dr. Sikiru Ayinde Barrister tí tán fi wọlé sùn àti ìgbà tí wọ́n tún kú tán kí ni K1 ń pè wọ́n bàbá Taye Currency o fẹ́ o kọ ọmọ Paso ní ẹ́ tó bá wọ epo lọ sọ́kọ̀ ọ̀rọ̀ pé sọmọ Paso àwa sì máa sọ fún ẹ pé kí ni ọmọ Paso ní ẹ́ kí ni tí pátán Paso lòun kọ tó bá lórí stage nǹkan tó lè jẹ́ ká nífẹ̀ẹ́ nìyẹn dá pátán Paso tó ń kọ yẹn ó nífẹ̀ẹ́ táwa tá ti bá Paso bọ̀ very close to 30 years ó nífẹ̀ẹ́ táwa náà ní tiẹ̀ dáàbì fẹ́ yẹn wáyé tó ṣe wá fẹ́ ti dànù wáyé tó fẹ́ ti àwọn tó nífẹ̀ẹ́ dànù to me it's a very wrong advice whoever tó bá sọ fún ẹ pé ó ti tó kó kíníkan ti tó kíníkan ó yá kí wọn náà lọ dá dúró yes ṣe bó ti ń jẹ́ Taye Currency tó ti jẹ́ Taye Paso mọ́ láti ìjọ ẹ̀ but ó disrespect Paso ayé ò complain báyìí náà torí mo wo interview kan táwọn kan sọ wípé no àwọn kan advice ẹ pé no Taye Paso ló ń jẹ́ pé kò lè sí second Paso no ṣe bó ti jẹ́ Taye Currency láti ìjọ ẹ̀ tí kò sí Paso nínú orúkọ ẹ̀ but gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Paso sì nífẹ̀ẹ́ so Ọlọ́run gbà fáwọn kan nìyẹn lo pattern wọn ó dẹ̀ wọ́ọ̀kì fún ẹ why do you want to go and try abandon nǹkan tó ń wọ́ọ̀kì fún ẹ láti wá lọ wo nǹkan tí ò ní wọ́ọ̀kì fún ẹ èmi náà ti nílé èmi náà ti kọ́lé èmi náà ti ra mọ́tò it's totally out of the box
èèyàn tí ò kọrin ò kọ́lé ṣé èèyàn tí ò kọrin ò ra mọ́tò ni ṣé èèyàn tí ò kọrin ò di bílíọ̀nìyà ni you understand tọ́lẹ̀ tó àwọn tó dẹ̀ lówó tó ń di bílíọ̀nìyà tó ń di gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ṣe ń fi bá Paso ṣé Paso lówó àwọn fáǹsì ẹ̀ kò lówó àwọn fáǹsì ẹ̀ náà but still wọ́n ṣe ń gbà fún Taye Currency náà tó náà lówó àwọn fáǹsì ẹ̀ ni ṣé you understand the point is that you know I strongly believe pé mistake ni fún Taye Currency láti ṣe bẹ́ẹ̀ my advice ni pé Taye Currency ọmọ tí gbogbo wa nífẹ̀ẹ́ sí ni ẹ́ ọlọ́run bí ní jẹ́ kó ṣiṣẹ́ orúkọ á tún máa gorí orúkọ fún ẹ ọlá tún máa gorí ọlá fún ẹ kó lórí ẹ padà sẹ́yìn gbogbo àwa tá a jọ jẹ́ fámìlì Paso àjọ jókòó papọ̀ àti wọ́ àṣẹ́tù amicably nínú ilé tí ò ń sọ̀rọ̀ ta that language yẹn láti wò pé náà àsìkò títọ́ kí n stop kí n máa pe Paso ní bàbá whoever tó bá mú advice yẹn wá wrong advice ni kúrò lórí ẹ padà sórí ilé tó wọ́ọ̀kì fún ẹ má lọ sórí ọ̀nà tí ò wọ́ọ̀kì fún ẹ that would be my advice to my brother. ó lágbára ó lẹ́tìkẹ́ àlàyé lẹ́gbọ́ lẹ́nu Chief Onifade yìí ọ̀rọ̀ lẹ́gbọ́ tí wọ́n sọ wọ́n níbi Taye Currency fẹ́ bó kọ̀ wọ́n lọ́mọ ní ó sì máa jẹ́ sí Pasuma lọ́jọ́kọjọ́ nítorí ọmọ ẹ̀ ló ti ń jẹ́ tọ́lọ́n sì ń gbà fún Lagbole Fuji nídìí iṣẹ́ Fuji yìí ọ̀rọ̀ ìgbẹ́nu tó ń lẹ́tìkẹ́ ẹ̀yin èèyàn kí lójú tẹ́ tún fi wo gbogbo ọ̀rọ̀ yìí ẹ má bá mi sọ opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online TV ní Facebook ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like ẹ má bá mi share video kó máa lórí ayélujára káàkiri ká tún pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.